Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o lágbára àdẹ́dá. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọbẹ rẹ̀. Ọwọ́ wa báyìí láti gbàre ayé wa, àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ lágbára Elédùmarè. Ẹ káàbọ̀ sórí ètò òye ọ̀rọ̀ níbi tá a ti máa fi làákàyè àti òye ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn tó bá jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye onílàákàyè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wò wá, tẹ́ẹ̀dẹ̀ ń gbọ́ wa, tẹ́ẹ̀bá ní fi òye àti làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá, tẹ́ẹ̀sì bá ní dá sí i. Níbo la wá ń lọ lórí ètò fún tèmi? Ẹ jẹ́ kí n máa sọ fún yín wípé a tún ti gbọ́ tuntun o, a ti rí tuntun lórí ìgbésẹ̀ láti yan ọba Olúbàdàn tuntun fúnlẹ̀ Ìbàdàn. Kí wá la gbọ́ látẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjiníà Olúwaṣèyí Mákindé. Aláyọ̀ láti sọ fún yín pé gómìnà Olúwaṣèyí Mákindé ó ti buwọ́lu orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn Akínlóyè gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun, Olúbàdàn kẹtàléníogójì nínú ìtàn ilẹ̀ Ìbàdàn. Ìròyìn gbé, ìròyìn kọ, báwo ni ìròyìn ṣe gbé, báwo ni ìròyìn ṣe kọ, kí ni àwọn ọ̀rọ̀ tí gómìnà Olúwaṣèyí Mákindé tó tún sọ lẹ́yìn tó buwọ́lu orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléníogójì nílẹ̀ Ìbàdàn. A mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé. Bákan náà, ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìròyìn, ó mọ̀ ti fèsì, ó ti fèsì lé ọ̀rọ̀ tí Peter Obi, ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2023 lẹ́gbẹ́ òṣèlú Labour Party. Kí ni ọ̀rọ̀ tí Peter Obi sọ? Peter Obi ó sọ̀rọ̀, ó ní bí ìgbà tí èèyàn ọmọ tó kàn, bí ìgbà tí èèyàn náà ní àwọn tó ń ṣe ààrẹ lé lórí, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ìgbésẹ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n fẹ́ gbé láti ra ọkọ̀ ojú òfurufú tuntun fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀. Lẹ́yìn tí Peter Obi tó sọ̀rọ̀ yẹn tán, tó ní kì í ṣe ọ̀rọ̀ tí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe ọ̀rọ̀ tó kàn nínú àwọn ìṣòro tó ń dojú kọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní kí wọ́n tún wá máa gbèrò láti ra ọkọ̀ tuntun, ọkọ̀ ojú òfurufú tuntun, new jet fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀. Lẹ́yìn ọ̀rọ̀ tí Peter Obi sọ, ó ní olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìròyìn ló fèsì ọ̀rọ̀ fún Peter Obi. Kí wá ni ó sọ, kí ló wí, báwo ni ìròyìn ṣe gbé, báwo ni ìròyìn ṣe kọ, á mú wá fún yín nínú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa. Ká wá tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká mú ìkéde àti ìpolówó ọjà yìí wá fún yín, kájọ gbọ́, kájọ wò ó. Tá a bá wá padà dé, a wá kán lo agbámi ètò nísànsàn. Ẹ má tí ì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o.
Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sọ́sọ́, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòrótò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media lẹ́gbẹ̀kéde. Ẹ káàbọ̀ padà. Káwa tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Bákan náà, ẹ bá ní pín àwọn ètò tá a mú wá fún yín, ẹ má bá ní pín, ẹ má bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín yòókù tẹ́ ẹ bá ń lò kí ó lè rìn jìnnà kó lè débi tí ó yẹ kó dé. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò wa, àní ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjìníà Olúwaṣèyí Mákindé, ó ti kéde orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn Akínlóye gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléníogójì nínú ìtàn ilẹ̀ Ìbàdàn. Ní ọjọ́ Wednesday, ọjọ́rú Wednesday, ó ní ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ó ní ó fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn, ìyẹn ọ̀rọ̀ gómìnà, nígbà tí gómìnà tó ti buwọ́lu orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn Akínlóye gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléníogójì nínú ìtàn ilẹ̀ Ìbàdàn. Gómìnà ní ìgbésẹ̀ kíkéde àti bíbuwọ́lu orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn Akínlóye, ìyẹn orúkọ tí àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn, léyìí tí olóyè àgbáòye sẹ́nẹ́tọ̀ Ràṣídì Adéwọ̀lú Ládọjà tí wọ́n léwájú rẹ̀, tí wọ́n fi orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn Akínlóye ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kẹrin ọdún tá a wà yìí, gẹ́gẹ́ bí ẹni tí wọ́n yàn, tí wọ́n fọwọ́ sí gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Láti ìgbà tí àwọn ìgbìmọ̀ afọbajẹ yìí tí wọ́n ti fi orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, léyìí tí gómìnà Olúwaṣèyí Mákindé tó ń tukọ̀ rẹ̀, ó ní àwọn ọmọ ìlú Ìbàdàn, ó ní wọ́n ti ń fojú sọ́nà fún bíbuwọ́lu orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn látọwọ́ gómìnà Olúwaṣèyí Mákindé, gómìnà ilẹ̀ Ìbàdàn. Nínú ìròyìn míì tó jẹ mọ́ ìgbésẹ̀ láti yan Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun, ó ní a ti gbọ́ wípé àwọn ẹbí, ará, ojúlùmọ̀, ọ̀rẹ́, lẹ́gbẹ́lẹ́gbẹ́, lọ́gbàlọ́gbà, ó ní wọ́n ti mú oríṣiríṣi aṣọ gẹ́gẹ́ bí aṣọ ẹgbẹ́jọdá láti ṣe ìwúyè àti ayẹyẹ ìgbadé àti ìgbọ́pàṣẹ fún ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléníogójì nínú ìtàn ilẹ̀ Ìbàdàn. Ìròyìn gbé, ìròyìn kọ, báwo ni ìròyìn ṣe gbé, báwo ni ìròyìn ṣe kọ, ẹ jẹ́ kí a mú wá fún yín. Governor Seyi Makinde of Oyo State has approved the appointment of Ọba Akinloye Ọlákùlẹ́yìn as the 43rd Olubadan of Ibadan land. The State Commissioner for Local Government and Chieftaincy Matters, Olusegun Olayiwola,
made this known in a statement on Wednesday in Ibadan, the state capital. The statement was made available to journalists by the governor's spokesman, Sulaiman Olarewaju. Olayiwola said the governor gave the approval in a memo dated June 14, 2024, while exercising the powers conferred on him by Section 19, Law of Oyo State 2000 as amended. The commissioner stated that the approval is a culmination of a series of processes stipulated by the extant laws of the state regarding accession to royal thrones. Olayiwola noted that the governor congratulated the new Olubadan and prayed that his tenure would birth greater developments in Ibadan land and Oyo State as a whole. In April, the Olubadan in council nominated Olakuleyin as the 43rd Olubadan of Ibadan land after the seat became vacant on March 14 following the death of the late Olubadan Oba Lekan Balogun, who died at the age of 81. Bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe gbé bí wọ́n ṣe kọ òun náà ni àti mú wá fún yín yẹn tẹ́yìn náà ti gbọ́ yẹn. Kí wá ní èrò tiyín àti ìwòye tiyín lórí ìgbésẹ̀ tuntun tó wáyé yìí lórí jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun? Ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Nínú ìròyìn míì àmúwá fún yín wípé ẹni tí í ṣe olùbádámọ̀ràn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ló ti fèsì fún Peter Obi ẹni tí í ṣe olùdíje sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2023 lẹ́gbẹ́ òṣèlú Labour Party. Peter Obi kí lọ̀rọ̀ tó sọ, kí ló wí tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi ń fún lésì. Peter Obi ó sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń gbé láti ra ọkọ̀ ojú òfurufú tuntun ìyẹn new jet fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀. Peter Obi ó ní kì í ṣe ríra jẹ́ẹ̀tì tuntun ọkọ̀ ojú òfurufú tuntun fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀ ó ní tọ́kàn lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìṣẹ́ àti òṣì tí ó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra tí àtijẹ àti mu tó dogun fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣé ríra jẹ́ẹ̀tì tuntun ló wá kàn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀. Ọ̀rọ̀ yìí tí Peter Obi tó sọ jáde òun náà ni ó mú kí olùbádámọ̀ràn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ló mú kó fún Peter Obi lésì wípé ṣé Peter Obi sọ fẹ́ pa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ ọjọ́ ni, tí kì bá ṣe wípé Peter Obi ó ń gbèrò láti jẹ́ pé kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí ó kúkú òjijì kò ní máa sọ ọ̀rọ̀ tó sọ lẹ́nu yẹn wípé kì í ṣe ríra jẹ́ẹ̀tì tuntun ọkọ̀ ojú òfurufú tuntun fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀ ńlọ́kàn. Báyọ̀ Ọ̀nànúgà ó mú wá sí ìrántí wípé ṣé àgbàgbé sárántí wípé ọkọ̀ ojú òfurufú jẹ́ẹ̀tì tí ọ̀dà ó ní ó ṣekú pa ààrẹ orílẹ̀-èdè kan, ààrẹ orílẹ̀-èdè àti igbákejì kan. Ó ní ṣé a fẹ́ kírú rẹ̀ tún ṣẹlẹ̀ lórí sí ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ní ọkọ̀ ojú òfurufú tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń lò lọ́wọ́lọ́wọ́ yìí
ó ní eléyìí tí ó jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó lò lásìkò tó wà ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1999 náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sì ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní àwọn tí wọ́n ń wa ọkọ̀ òfurufú tó jẹ́ ti ààrẹ yìí ó ní wọ́n ti ń sọ tipẹ́ wípé ọkọ̀ yìí ti gbó, wípé ọkọ̀ ojú òfurufú yìí wípé kò dá mọ́, tó sì jẹ́ pé ó ti tó pààrọ̀. Ó ní bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin bí wọ́n ṣe wá ń gbèrò láti ra ọkọ̀ ojú òfurufú tuntun fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀ wípé kìí ṣe tó ti pọ̀ jù, wípé kò burú kò sì bàjẹ́, torí pé gbogbo orílẹ̀-èdè ó máa ń ní ọkọ̀ ojú òfurufú tó dáa tó ṣe é gbé jáde tó ṣe é lò fún ààrẹ àti igbákejì wọn. Ọ̀rọ̀ pọ̀ tí Báyọ̀ Ọ̀nànúgà tí ó sọ gẹ́gẹ́ bí èsì fún Peter Obi lórí ọ̀rọ̀ tí Peter Obi sọ. Ìwé ìròyìn gbé, ìwé ìròyìn kọ. Báwo ni ìwé ìròyìn ṣe gbé? Báwo ni ìwé ìròyìn ṣe kọ? Ẹ jẹ́ kí a mú wá fún yín kẹ́yìn náà kẹ́ ẹ gbọ́. Bí ìwé ìròyìn Vanguard bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ. Wọ́n ní Báyọ̀ Ọ̀nànúgà, special adviser on information and strategy to President Bola Tinubu, has tackled Peter Obi over his comments on the proposed purchase of a new presidential aircraft. Recall that the House of Representatives Committee on National Security and Intelligence asked the federal government to purchase new aircraft for President Bola Tinubu and Vice President Kashim Shettima. The committee's recommendation was contained in a report released after an investigation into the status of the aircraft in the presidential air fleet. But speaking on the development on Monday, Obi faulted the proposal, saying it highlights the disconnect between the government and the people. According to Obi, the proposal is unacceptable, adding that there is need for a more compassionate use of resources and prioritizing citizens' welfare. Reacting to Obi's comment in an interview with Punch, Ọ̀nànúgà said the purchase of another aircraft is a necessary. Ọ̀nànúgà said the proposed presidential aircraft is a basic thing any sane government will do because it cannot toy with the presidential's welfare. He said, and I quote, "Does Peter Obi want the president dead? Is that his wish? Does he want him to continue moving around in a rickety plane and die like the VP of Malawi and Iran presidents? Let him tell us. The plane he used now, I learned, was bought during former President Obasanjo's era. That was over 20 years ago, and I learned it was a very small plane. The plane developed a problem the last time he traveled to Saudi Arabia. The president had to go from there to the UK on a commercial airline. Even those managing them said the aircraft needed to be replaced," he said. Gẹ́gẹ́ bí èsì tí ẹni tí í ṣe olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ìròyìn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Báyọ̀ Ọ̀nànúgà tó sọ gẹ́gẹ́ bí èsì sí ọ̀rọ̀ tí Peter Obi tó sọ lérí èròǹgbà àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin láti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun, ọkọ̀ ojú òfurufú tuntun fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni ìròyìn, kí ni ìwòye yín lérí ìgbésẹ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n tún gbé yìí láti ra ọkọ̀ ojú òfurufú tuntun fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì rẹ̀?
ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ránṣẹ́ sí wa lórí eléyìí tí a mú wá yìí nísàlẹ̀ fídíò yìí láàyè comment á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. Ká tó wá mọ́ lọ, ẹ má gbàgbé láti bá mi pín ètò yìí, ẹ bá ní share rẹ̀ lórí àwọn social media platform yín tẹ́ ẹ̀ ń lò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín: Facebook, Twitter, X, Instagram, YouTube, WhatsApp, Telegram, TikTok. ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Orúkọ tèmi ò yípadà o, Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọ̀dẹ̀lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀sọ́ Ìkòyí ni mí, Ìkòyí Ọ̀ṣun nílé bàbá tó bí mi lọ́mọ nílùú kábíyèsí ọba aláyélúwà Taofik Iyọlá Àkàndé Mọ́rẹ́nigbadé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. Títí ọ̀la látún pàdé lórí ètò ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa. Ẹ ṣé, àdúpẹ́, àmọ̀rírì yín.